Alhamdulillah Rabbil Alamin. Ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ wà. Gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lénìí. Thank you for joining me. Fídíò yìí mo kọ́kọ́ fẹ́ líǹkì prostate enlargement mọ́ premature ejaculation. But mo decide láti separate ẹ̀ torí kó má bàa gùn jù. So ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí mò ń tètè wá tí àwọn olóyìnbó ń pè ní premature ejaculation. Ìgbà tí mo drop fídíò orógbó ọ̀pọ̀lọpọ̀ DM mi, like you be surprised to hear pé àwọn ọmọkùnrin míì tí ìsìnkú wọn ti dàgbà o, young husband tó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó tó ń experience less than 1 minute. Ẹ̀yin kan lè sọ pé àrùn nìyẹn. Ìgbà tó ti jẹ́ less than 1 minute ó lè jẹ́ àrùn, but kò sí nǹkan tó fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ pé èèyàn ń tètè wá pé àrùn ni. Nítorí pé kí ni ó lè jẹ́ lifestyle, ó lè jẹ́ careless lifestyle tí ọ̀pọ̀lọpọ̀ ò dẹ̀ mọ̀ àfi tá a bá sọ. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, a dúpẹ́ fún orí social media. Otherwise ọ̀pọ̀lọpọ̀ sì máa ṣe mistake yìí lọ ni wọ́n máa rò pé bóyá àbí àṣàsí kan ni. So tó bá ti jẹ́ pé lórí mò ń tètè wá yìí ni tó jẹ́ extreme, èmi ó calculate extreme as less than 1, less than 2, less than 3 minutes. Ó ní extreme. But lójú ìwé according to àwọn sáyẹ́ǹsì wọ́n ní 3 minutes average ni. But ní bẹ́ẹ̀mi ṣe ń sọ̀rọ̀ 3 minutes is still low. At least ó yẹ kí ọkùnrin lè ṣe 7 minutes or 10 minutes. 7 minutes to 10 minutes. Ọkàn rẹ̀ náà ò balẹ̀. Bí ọkùnrin tó ń ṣe 3 minutes ọkàn rẹ̀ lè mọ́ balẹ̀ lé lórí. Ọ̀rọ̀ tá a wá sọ yìí to some people ó lè má jẹ́ problem. But èmi discuss eléyìí nítorí pé problem ni fún àwọn èèyàn kan. Is a problem fún àwọn èèyàn kan ló jẹ́ kí èmi máa discuss ẹ̀. Ìwọ tí ó bá jẹ́ pé èyí tá à ń sọ yìí ṣe problem tiẹ̀, bóyá prostate ni problem tiẹ̀, watch the next video. Prostate náà ó lè lead sí premature ejaculation, inflammation of the prostate glands. Nǹkan tó bá ti dé bá ojú ó ti dé bá imú. You understand? So kí n má divert the discussion mi, ẹ jẹ́ kí n máa bá ẹ báyìí lọ. So ìwọ ọkùnrin tó bá ti lè gbé dé 7 to 10 minutes, alhamdulillah. But a ní àwọn ọkùnrin míì 30 minutes, 45 minutes. Tí ìyàwó rẹ̀ bá ti complain, no problem. Bó ṣe ń ṣe yẹn gan, ó tún máa strengthen okó rẹ̀, wọ́n máa strengthen nǹkan ọmọkùnrin ẹ̀, ó tún máa jẹ́ kó elongate. But ìwọ tó ń express a short minute, nǹkan ọmọkùnrin máa sún kìsì ni. Wọ́n máa sún kìsì. So nǹkan tó fà á, and another portion ni pé nǹkan tó fà á tó fi ń tètè dà. Ó ti bá fà á again, ó ti bá fà á tí nǹkan ọmọkùnrin fi ń súnkì, ó ti bá fà á tí wò fi ní energy, ó ti bá fà á again tó fi ní kí kó full erection, ó ti bá fà á bẹ́ẹ̀. So pé òun express extreme yẹn, I'm telling you, ó ti bá jẹ́ kí o shrink. So ìwọ tó ń ṣe less than 2, less than 3 yẹn, even less than 5, there's every possibility pé size yẹn kọ́ ló ń gbé. Size yẹn kọ́. It has nothing to do with my product o, but we just have to speak the truth. Ìwọ tó jẹ́ pé tó ń wò mí lẹ́nu tó jẹ́ pé news ní títí ẹ dákun lọ sí news. Eléyìí ó concern àwọn ọkùnrin púpọ̀, especially àwọn young husband. Wọn ò lè sọ fún màmá, wọn ò lè sọ fún bàbá. Ìyàwó dẹ̀ ń dákẹ́ mọ́ bẹ́ẹ̀ kò lè sọ̀rọ̀. So definitely wọ́n ní solution, wọ́n wá solution. So fún solution rẹ̀, ọ̀nà 3 àbí 4 ó ní máa pín solution rẹ̀ sí. Especially ẹ̀yin tẹ́ ń ṣe extreme, tẹ́ ń express extreme. Níjọ́ àwọn mo sọ̀rọ̀ orógbó, èmi sọ orógbó yẹn nítorí àwọn tó misuse ẹ̀ ní ìfẹ́ kí wọ́n misuse ẹ̀ mọ́. Then mo wá discover pé àwọn mi ò tiẹ̀ mọ̀ pa ẹ̀. Wọn ò mọ̀ nípa orógbó. So tó bá jẹ́ pé òun rí orógbó yẹn lò tó ń ṣiṣẹ́ fún ẹ, má ṣìlò because tó bá ṣìlò wàá máa gbọ̀n o. Tó bá ṣìlò anxiety, depression, sadness ó máa kún ọkàn rẹ. Bó ṣe jẹ́ oògùn bínt fún glaucoma tó, bẹ́ẹ̀ náà ni ó lè cause ní more glaucoma. Mo ti ṣe yẹn náà níbì kan. Bẹ́ẹ̀ fún èyí tó jẹ́ pé extreme ni rí wúlò lórí ti orógbó yìí, olójẹ́ ká tún gbélé yìí jáde, k'Ọlọ́run jẹ́ kó bẹ́ẹ̀ lára mu. In the redefinition, mò ń tètè wá kì í ṣàrùn. Ó rí ẹ̀ ká tó sọ wípé disease ni. Ó lè jẹ́ as a result of nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí ẹ. Premature ejaculation, inflammation of the prostate glands ó lè fà. Overactiveness of the nervous system ó lè fà. Overactiveness of thyroid glands ó lè fà. Yes, gbogbo eléyìí ó wá dá lórí pé okó ó wà oversensitive. Okó ti wà oversensitive jù. Àwọn míì worse débi pé wọn ò ní wo ara obìnrin kan tó dà.
ò ní wá obìnrin kan tó dáa. Irú àwọn eléyìí la wá solution fún. Irú àwọn eléyìí la wá solution fún. Mo ní ọ̀nà 4 which ó máa include apps. Màá sọ̀rọ̀ nípa apps yẹn. So gbogbo ẹni tí bá wà lórí TikTok tí ẹ rí wo fídíò yẹn wò tán lórí TikTok, ẹ lọ wo lórí YouTube. Bóyá ẹ lè ní sùúrù tí máa fi upload ẹ lọ wo lórí YouTube. Okay, ní express kìíní jù, there's need for you for exercise. Any exercise tó bá ń ṣe, any workout tó bá ń ṣe, include squatting. Squatting yẹn ó máa help ẹsẹ̀ rẹ. Squatting yẹn ó máa help egungun ẹ̀yìn. You understand? Squatting yẹn ó máa fún ẹ ní more blood flow. Ó dẹ̀ máa help pelvic floor rẹ ní squatting. Include squatting sí ìyẹn lọ. Then number 2, pelvic floor. Ìwọ tó ń express pé mo ń tètè wá extreme tí mo ń sọ. O need láti get pelvic floor yẹn. O need láti get pelvic floor. Báwo ló ṣe wá fẹ́ get pelvic floor yẹn? Wà á include nǹkan tá à ń pè ní Kegel exercise. Kegel exercise báwo ló ṣe fẹ́ ṣe? O ní pé tó bá ti tọ̀, wà á mú mọ́ra. Tó bá ti ń tọ̀, wà á mú mọ́ra. Tó bá ti ń tọ̀, wà á mú. So bó ṣe ń tọ̀ tó wà á tọ̀ díẹ̀, wà á mú. Wà á tọ̀ díẹ̀, wà á mú. So ibi tí o ti ń contrast ìtọ̀ rẹ yẹn, nígbà tó bá ń ṣàṣepọ̀ tó bá fẹ́ dà, bákan náà ni bí wàá ṣe mú náà nìyẹn. Bákan náà ni bí wàá ṣe mú náà nìyẹn. Then at times náà o lè wà ní on your own kó máa ṣe practice yẹn náà bẹ́ẹ̀. In no time ó máa strengthen gbogbo ibẹ̀ yẹn fún ẹ. Á lè jẹ́ kó lè uphold. Is that English correct? Ó lè jẹ́ kó lè uphold nígbà tó bá fẹ́ ṣe, tó bá ṣe àṣepọ̀, tó bá fẹ́ dà, wàá lè ní ability to hold it just bí tó fi mú ìtọ̀ yẹn dání. You understand? So ìyẹn kan. Then nǹkan tá à ń jẹ, gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ fídíò yìí tẹ́ sì ń lo sugary things, tó ń tètè wá ó dẹ̀ ń lo sugary things, wàláhì ìwọ ló ń ṣera rẹ̀. Ìgbà tí mo fẹ́ ṣe àṣepọ̀ jẹ́ kí n mu energy drink, wàláhì ó ṣera rẹ̀. Wàláhì ó ṣera rẹ̀. Kàkà tí wàá fi sọ pé òun mu energy drink, wàláhì mú orógbó yẹn, odidi orógbó, then atare 9 mú before 1 hour before time or 2 hours before time, kó jẹ́ papọ̀, kó mu omi kọ́ọ̀pù kan dédé léyìí, kó mu lé, kó wait for the action. Instead tí wàá sọ pé ìwọ mu energy drink, ìwọ mọ̀ pé energy drink ó lè fún ẹ ní energy díẹ̀ o. You understand? But sugar ara rẹ̀ máa kọ́lé sí ẹ lára. Tó bá ṣe ń kọ́lé sí ẹ lára, tó bá yá ó máa wá punish ẹ. Sugar yẹn máa punish ẹ. Gbogbo disadvantage pé ẹ má jẹ sugar máa wá padà wá ṣe ẹ́. Kí ni premature yẹn ó máa wá pọ̀ sí i. So gbogbo ẹ̀yin tẹ́ ń lo ẹ sá fún sugar. Then aside mi ò mu sugar bẹ̀ tó ń mu mílìkì, ó ń mu full fat milk, ó ń ṣe rẹ̀. Mi ò mu sugar, mi ò mu full fat milk, àmọ́ ó ń jẹran ọlọ́ràá. Mi ò jẹran ọlọ́ràá, mi ò mu full fat milk, mi ò mu sugary things, àmọ́ kí ló ń jẹ? Ó ń jẹ processed foods, àwọn junk food yẹn òun ló ń jẹ rẹ̀. Ó dẹ̀ ń complain pé òun tètè wá, ó tètè wá, wàá tún tètè wá sí i. So gbogbo eléyìí ó ti kọ́lé sí ẹ lára. O need to get it out. To treat it, o need láti get it out. O need láti get it out. O need láti flush. So flush yẹn máa pa discussion yẹn papọ̀ mọ́ apps. Ṣó yé yín? Okay, ìwọ tó ń tètè wá, o tún need láti involve like techniques tá à ń sọ yìí ni wọ́n ń pè ní start, stop and squeeze. Start, stop and squeeze. Ìwọ tó ń tètè wá, o ti ń ṣe lọ already. O ti ń fún ẹ ní knowledge pé ó ti ń signal fún ẹ pé ó ti ń bọ̀. Àwọn míì ní orí ọ̀fẹ́ yẹn wọ́n mọ̀ tó bá ń bọ̀. Wàá withdraw, wàá yọ. Tó bá yọ, wàá mú ibi orí okó rẹ̀, wàá mú dání. Wàá wá squeeze ẹ̀ díẹ̀. Tó bá ṣe squeeze ẹ̀ díẹ̀ yẹn, ó máa fún ẹ ní sharp pain. Sharp pain yẹn ó máa send excitement yẹn, ó máa send ẹ̀ sẹ́yìn. So wàá relax díẹ̀. O lè fi ọkàn rẹ síbòmí. Tó bá ti fọkàn rẹ síbòmí, kíní yẹn á máa ṣe bí pé ó ń wálẹ̀, wàá wá tún continue. Fún ìwọ tó bá ń suffer, fún ìwọ tó desire kó fẹ́ pẹ́, tó bá involve start, stop and squeeze yìí, ó máa help fún ẹ. Tó bá ti ń ṣe lọ o, wàá yọ, wàá mú ọkàn rẹ síbòmí, wàá mú orí ìkan ọmọkùnrin, wàá tẹ̀, wàá squeeze ẹ̀ díẹ̀. Ó máa send ẹ̀ padà, wàá tún continue. Wàá mọ̀ ṣe time tó bá rí pé ó fẹ́ dà, ó dẹ̀ tí ì fẹ́ dà, ó tí ì fẹ́ dà ńgbà yẹn, wàá mọ̀ ṣe techniques yìí, ó máa help ẹ. Fún ìwọ tó bá mọ̀ pé ó tẹ̀ kí mọ̀ ìgbà tó máa dà, tó bá ti ṣe tíún, tí jáde síta tó ṣe techniques yẹn, tó bá ti ṣe tíún. Bẹ̀ fún ìwọ tó jẹ́ pé àti ẹ̀ ti wọlé gan wàhálà, àwọn ẹ̀ tí ní wọlé ó ti máa dà. Exercise yẹn tí mo sọ yẹn, yes, squatting involve squatting.
involve squatting, then get the shekegel kó lè bá strengthen pelvic floor rẹ̀. Then ó wá kó orí abs. Níjọ́ wo mo sọ̀rọ̀ ashwagandha. Lóòótọ́ ashwagandha kìí ṣe egbògi Nàìjíríà, egbògi India ni. Àti India wọ́n ti máa ń kó wá nítorí ẹ̀ ó wọ́n ashwagandha. Tẹ́ bá máa fi rí dédé eléyìí, tẹ́ bá máa fi tọ̀nà sí padà dédé eléyìí, I'm telling you, dédé eléyìí, dédé kíkiri tí mo fún yín 1000 ni. Dédé eléyìí báyìí. Èmi wá lè waste time mi wá ṣeré lé fún èèyàn. À ṣe in a bulky way ni, ó máa ṣiṣẹ́ láǹfààní, you understand? So tó bá jẹ́ wípé solution ilé ìwọ tó bá lè get ashwagandha, àwọn tó wà ní north wọ́n lè get ashwagandha. Ó níbi tí wọ́n ti máa ń kó wá láti India tó máa ń kó wá sílùú yẹn, yes. So tó bá lè get ashwagandha root, ginseng root, ginseng yẹn ó dáa fún broken bones, ó dẹ̀ dáa fún weak bones, you understand? À ń lò papọ̀ mọ́ oògùn arthritis, osteoporosis àti rheumatism, à ń lò. So ó lè ó máa help in this way, in this thing tá fẹ́. So ashwagandha yẹn ó máa ṣiṣẹ́ testosterone, ṣe pé mo sọ ní last time yẹn. Then ilé máa ṣiṣẹ́ weak bone. Then ẹ wá fi ginger ẹ fi sí, kànáfùrù ẹ fi sí, garlic ẹ fi sí for more blood flow, you understand? Kó tún fi strengthen pelvic yẹn. So tẹ́ bá máa fi get size yìí, tẹ́ bá máa fi get eléyìí ní combination ìkan mẹ́rẹ̀ẹ̀rin tí mo ti sọ yẹn àti kànáfùrù kan márùn-ún tí mo ti sọ yẹn, combination ginger, kànáfùrù, garlic, kì í ṣe pé nǹkan tó máa pọ̀. Èyí tó máa pọ̀ ńbẹ̀ náà ni ginseng àti ashwagandha, a fẹ́ tọ̀nà sí powder. So ẹ kàn fi àwọn yẹn sí as díẹ̀ kó help yín fún blood flow níwọ̀nba ẹ máa fi sí. So tẹ́ bá ti wá get size eléyìí, ẹ wá wá orógbó bí 5 pieces. 5 pieces kò pọ̀ jù torí èmi ò fẹ́ ká ṣe orógbó lò. 5 pieces kò pọ̀ jù fún container yìí. Ẹ wá mú, ẹ wá grade ẹ̀. Tẹ́ bá grade ẹ wá sá, tẹ́ bá sá ó wá gbẹ, ẹ wá tún padà gún again, ẹ wá mix ẹ̀ mọ́ kíní àgúnmu yìí. Tẹ́ mọ̀ fún mú láàárọ̀ nírọ̀lẹ́ in no time. Meanwhile, before this kó tó di pé mo eléyìí, àgúnmu jẹ̀dí, mi sọ pé àgbo jẹ̀dí o, àgúnmu jẹ̀dí wá, you understand? Wàá ṣe flushing. Ó ní flushing lélẹ̀. Flushing ti on point lélẹ̀. Flushing ti wá kò wá láti Nàìjíríà. Mo sọ fún yín flushing ti tèmi Niger ló ti wá. Ìwọ tó bá wà Niger ló bá lè wá nǹkan tó ń jẹ́ àṣàláfíà. So àwa mix nǹkan méjì mọ́ àṣàláfíà yìí. À mix ginger kékeré àti samia kékeré. À mix ẹ̀ mọ́ àṣàláfíà yìí. Ìdí tí ọjà tèmi fi wà ní on the high side. Tó o bá ti ready mọ́ pè mí. So so gbogbo ẹ̀ báwo mọ́ wà nù páàkì kan ni. Yes. So but wá lè rí àṣàláfíà yìí gaskiya. Nǹkan tó bá fi ṣe flush lọ́dọ̀ yín lò ó máa ṣiṣẹ́ fún ẹ. Mo believe like that. I believe like that. So tó bá ti ṣe flushing, mu àgúnmu jẹ̀dí torí ètò tó kọ́lé sí ẹ lára. Tọ́jú infections o. Ẹ tọ́jú infections, ẹ tọ́jú pile. You understand? Wàá mọ̀ lo àgbo yìí, wàá mọ̀ lo àgúnmu yìí. Another one wà tí mo lè sọ. Yes, ó ní à ń pè ní ewé dágunró. Pẹlẹbẹ wà, ẹlẹ́gùn náà wà. Ewé dágunró, ẹlẹ́gùn. Ẹ lè já kẹ́ fi ṣàṣàrò, kẹ́ fi ata jọ̀sí sí, kẹ́ fi ṣàṣàrò kó jẹ níta tó mọ̀ pé ó fẹ́ pẹ́ àbí tó maybe kó mọ̀ bẹ́ẹ̀ fi mix rice tí wọ́n bá sà tí wọ́n fọ̀ tí wọ́n gún mọ́ ata ó lè help ẹ. But this is just the easier way. Ewé dágunró ẹ wá níwọ̀nba, wá àkópọ̀ bó bá ṣe fẹ́ sí wá àkópọ̀. Tó bá ti wá àkópọ̀ bí ẹ máa rí picture ẹ̀ bíbí. Tó bá ti wá àkópọ̀, ẹ gbọ́nù, ẹ ṣànù, tẹ́ bá ṣànù, ẹ wá sá. Tẹ́ bá sá tó gbẹ. Sísá yín, ẹ má mọ̀ sá síta kó má lose more of the nutrient. Ẹ sá ní room temperature tó máa gbẹ. Tó bá wá gbẹ, you understand? Tó bá gbẹ, wàá wá fi kànáfùrù, wàá fi sí kó lè bá tún embrace taste ẹ̀, kó lè bá jẹ́ kí ó tún lágbára sí. Nǹkan tó bá wù ẹ́ again o lè fi, tó bá wù ẹ́ náà o lè fi ginger sí, tó bá wù ẹ́ o lè fi atare díẹ̀ sí, tó bá wù ẹ́ náà o lè fi ata ìjọ̀sí o lè fi sí. So but the most important thing is ewé dágunró yẹn kó dẹ̀ fi kànáfùrù sí. So kí ló wàá mọ̀ fi mu? Wàá mọ̀ fi mu ògì. By the time tó bá máa fi yí mẹ́ lára tí o ti take care gbogbo infection jẹ̀dí gbogbo ẹ̀yẹn, I'm telling you the sky is your limit.
the sky is your limit. Àwọn tó share wa ní kíní náà, alhamdulillah. Mo ti sọ nípa ewé dágúrò náà níbi how many years ago náà, mo ti sọ ń pẹ̀ náà. Bí how many mo ṣe life kan jọ̀wọ́ náà, mo sọ. So appreciate wa, so that nǹkan tó bá ti ń share fún wa, àwa náà wá máa share rẹ̀ fún yín. Nǹkan tó bá ti ń share fún wa, àwa náà máa wá ṣe kíni, a máa share rẹ̀ fún yín. So appreciate this video by gifter, video gifter wà ní TikTok. Mo sanwó lórí TikTok o. Video gifter wà lórí TikTok. Ẹ̀yin YouTube náà, ẹ̀yin Nàìjíríà, ẹ kì í wo advert. Ẹ wo advert, but in the absence pé ẹ kì í wo advert, ẹ jọ̀ọ́. There's thank you column. I appreciate the video. This is on point by 2 using my words orders. I will video it. Bye.